Ẹ̀yin èèyàn lé èmi ọmọ yín ni o Máṣọ́lá mo tún mú mi wá fún yín o ẹ káàbọ̀ sí orí channel mi o mo kí yín lọ́kùnrin àti lóbìnrin welcome back to my channel. Gist tèní wọ́n ní kábíyèsí wọ́n sọ fún àwọn ìyàwó wọn wípé kí wọ́n kúrò nínú palace o wípé àwọn ò fẹ́ gbọ́ lórí ọ̀rọ̀ oyún àbí kò ṣoyún wípé kí gbogbo wọn kí wọ́n kúrò nínú palace. Ẹ̀yin èèyàn lé gist tá a mú wá fún yín ní ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèní. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. To my old subscribers I say thank you. God Almighty will bless you. Òkè òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín Máṣọ́lá. I normally speak Yoruba on my channel and I do talk about celebrity gist and royal gist. Please subscribe, like and share. God Almighty will bless you. Ẹ̀yin èèyàn wa kábíyèsí wọ́n sọ̀rọ̀ wọ́n ní kí àwọn olórí yìí pé kí wọ́n vacate palace àwọn wípé àwọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ wípé bóyá wọ́n lóyún àbí wọn ò lóyún. Wọ́n ní ọ̀rọ̀ oyún níní kò ní kán má kúrò nínú palace o. Wọ́n ní so àṣẹ tí àwọn pa òun nìyẹn ó dẹ̀ ti múlẹ̀ wípé kí gbogbo wọn kí wọ́n lọ wá ilé tí wọ́n fẹ́ gbé kí wọ́n kó ẹrù wọn lọ síbẹ̀ pé àwọn ti pèsè agent tó máa bá oníkálukú wálé ní orílẹ̀-èdè Nàìjíríà tí ò bá ti kọjá Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. Kábíyèsí ní àwọn ò ní pé kí wọ́n gbé inú hóstẹ́ẹ̀lì àwọn ò dẹ̀ ní kí wọ́n gbé inú abúlé. Wọ́n ní àwọn ní kí wọ́n lọ ra ilé tán bá fẹ́ àwọn á sanwó ẹ̀ ilé tán bá rí tán bá fẹ́ àwọn á sanwó ilé kí wọ́n kó lọ síbẹ̀ kan lọ máa gbé bẹ̀ wípé àwọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìpè èèyàn kan lóyún nínú wọn wípé ẹni tó bá lóyún oyún ò ní kó má kó ẹrù ẹ̀ wípé wọ́n kọ́mọ pẹ̀lú ọ̀rọ̀ mo lóyún yẹn wípé àwọn ò fẹ́ gbọ́ rárá wípé so kíákíá kán máa palẹ̀ ẹrù wọn mọ́. Kábíyèsí ló sọ bẹ́ẹ̀ o allegedly nǹkan tá a gbọ́ ni o. Bí a ṣe gbọ́ gist tá a gbọ́ òun ni pé wọ́n ní olórí Rónkẹ́ wọ́n ní wọ́n ń ṣe bí ẹni tó lóyún. Ṣé ẹ mọ̀ pé ìgbà tí mo ṣe gist mo sọ fún yín pé mi ò believe pé olórí Rónkẹ́ lóyún pé mi ò tí ì mọ̀ mi ì tí confam pé ká fún olórí Rónkẹ́ lóṣù mẹ́fà bóyá oyún wọn á jáde. Gbogbo àwọn èèyàn náà ni wọ́n ń sọ nínú gist yẹn pé àwọn ò believe pé rọ́ ni olórí Rónkẹ́ ń pa ṣùgbọ́n bá a ṣe wá ń gbọ́ ní ìsìn wọn ní Tóbi ló lóyún. So ẹ̀yin èèyàn lé ṣé rí èyíkéyìí tó bá lóyún náà àwọn méjèèjì ẹ jẹ́ ká fún ẹnìyẹn lóṣù mẹ́fà. Ṣó ti yé yín ṣẹ́mẹ́ pé tóbìnrin bá lóun lóyún ọkùnrin ló mọ̀ obìnrin ló mọ̀ bóyá ó lóyún àbí kò lóyún. Ṣó ti yé yín a lè sọ bóyá ó lóyún àbá wọn gbé palace ṣùgbọ́n èyíkéyìí tó bá lóyún nú wọn ìgbà mélòó lóṣù mẹ́fà àfi pé a máa mọ̀. So wọ́n ní Tóbi ló lóyún wọ́n ní Tóbi náà ń sọ pé òun lóyún. So bí a ṣe gbọ́ gist yẹn nìyẹn ẹ dẹ̀ mọ̀ pé all the time ni mo máa ń sọ fún yín pé mi ì bá wọn gbénu palace. Ṣó ti yé yín but oyún olórí Rónkẹ́ tó ń pariwo èmi ò mọ̀ ń pa ẹ̀ mi ì tí ì gbọ́ nǹkankan. Nǹkan tí mo gbọ́ òun ni pé Tóbi ló lóyún so ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Wọ́n ní ìgbà tí wọ́n máa mú news Tóbi oyún Tóbi wá wọ́n ní àǹtí ẹ̀ kan ló mú news yẹn wá fún kábíyèsí pẹ̀lú bottle of champagne pé tí wọ́n wá fi congratulate kábíyèsí. Ṣó ti yé yín so Tóbi la gbọ́ pé ó lóyún ṣùgbọ́n àwọn èèyàn ń kárí ẹ̀ kiri pé olórí Rónkẹ́ ni ṣùgbọ́n tí olórí Rónkẹ́ yẹn jẹ́ ká fún wọn lóṣù mẹ́fà tó bá jẹ́ pé lóòótọ́ wọn lóyún a máa mọ̀ but èmi ò gbọ́ mi ò lè sọ pé Máṣọ́lá ò gbọ́ gist pé olórí Rónkẹ́ lóyún mi lè confam ẹ̀ fún yín mi ò tiẹ̀ lè confam ẹ̀ fún yín rárá ṣùgbọ́n tí Tóbi yẹn ni a gbọ́ torí àǹtẹ̀ ló wá break news fún kábíyèsí wípé ó lóyún. So tó bá wá di oṣù mẹ́fà tí oyún Tóbi ò bá wá yọ àmọ́ pé irọ́ ni torí wọ́n ti ní bí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti sọ fún kábíyèsí pé òun lóyún tó jẹ́ pé létà kò tún sí nǹkan kan bẹ̀. So ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Wọ́n nígbà tí àǹtí Tóbi tó wá gbé wáìn wá tí wọ́n break news oyún Tóbi fún kábíyèsí wọ́n ní kábíyèsí wá sọ fún àǹtí Tóbi pé ṣé Tóbi ti sọ fún
àǹtí nípa pé àwọn ní kán lọ ra ilé fún níta. Wọ́n ní àǹtí wọ́n look surprise. Wọ́n ní kábíyèsí wá ní àwọn fẹ́ kí gbogbo wọn wà níta wípé nítorí pé àwọn fẹ́ gbá ojú mọ́ ọ̀rọ̀ ọba táwọn jẹ lórí àwọn ará ìlú. Wípé gbogbo báwọn olórí yìí ṣe wà nínú palace wọn ò fún àwọn ní àyè láti lè rúùlù àwọn ará ìlú àwọn. Wípé yàtọ̀ sí yẹn àwọn fẹ́ kí ọmọ àwọn padà wá sínú palace. Wípé ìyá ọmọ ò dẹ̀ lè wá sínú palace tí gbogbo àwọn obìnrin yìí bá wà ńbẹ̀. Wọ́n ní àǹtí Tóbi wá ń dáhùn wípé ọba ni wọ́n bá lórí ohun gbogbo ní nǹkan tán bá fẹ́ nìkan ṣe. So nǹkan tí àǹtí Tóbi sọ fún kábíyèsí nìyẹn allegedly bá a ṣe gbọ́. Wọ́n nígbà tí àǹtí Tóbi lọ wọ́n ní kábíyèsí pé ìpàdé. Wípé kábíyèsí dẹ̀ sọ fún gbogbo àwọn ìyàwó wọn pé ọba làwọn o, àwọn fẹ́ wọn nítorí ọmọ ni àti nítorí pé àwọn nífẹ̀ẹ́ wọn. Wípé ìfẹ́ táwọn dẹ̀ ní sí oníkálukú ó yàtọ̀. Wípé wípé àwọn dẹ̀ rí pé wọ́n ti ń gbègbèsẹ̀ pé oníkálukú wọn ti ń sẹ́ pé wọ́n lóyún. Wípé wọ́n lóyún wọn ò lóyún wọ́n gbọ́dọ̀ kúrò nínú palace o. So nǹkan tó ní kábíyèsí sọ fún wọn nìyẹn. Wọ́n ní wọ́n lóyún wọn ò lóyún wọ́n gbọ́dọ̀ relocate kúrò nínú palace. So orí ọ̀rọ̀ pé kí wọ́n kúrò nínú palace ní kábíyèsí wà. Orí ẹ̀ náà la ṣì dúró lé lórí. So ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi tán. Kábíyèsí ní ẹnikẹ́ni nínú wọn tó bá lóun ò ní kúrò nínú palace yẹn àwọn ní láti divorce ẹni yẹn. So gist tèmi nìyẹn ẹ̀yin èèyàn lé a ní ká mú wá fún yín. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di o, ọwọ́ tẹ fi ń tẹ subscribe like ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Èmi ọmọ yín ni Ọmáṣọ́lá. Thank you. God bless you. Share this video, like and subscribe.